òun rèé o, ẹ wo bí ọba Benin ṣe gbayì tó gbẹ̀yẹ lọ́dọ̀ gọ́vnà Sanwó-Olú nígbà tí ọba Benin físìtì Èkó tó físìtì gọ́vnà Sanwó-Olú ní ọ́fíìsì wọn. Ẹ̀yin ọba Yorùbá kábíyèsí o, ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ bí ó lọ́rọ̀ tá a fẹ́ bá yín sọ. Àwa ọmọ Yorùbá a fẹ́ bá yín sọ̀rọ̀. Ẹ wo bí gọ́vnà Sanwó-Olú ṣe kí ọba Benin. Ẹ wo ọ̀wọ̀ rẹpẹtẹ tí gọ́vnà Sanwó-Olú fún ọba Benin. Ìbéèrè ni pé ẹ jọ̀ọ́ ọba mélòó ló ń gba irú ọ̀wọ̀ yìí, ló ń gba irú iyì yìí tó pọ̀ tó yìí lọ́wọ́ gómìnà? Ṣé ẹ rántí ohun tó ṣẹlẹ̀ níjọ́sí tó tiẹ̀ ṣì ń jà rìnrìn díẹ̀ lórí ọ̀rọ̀ bí kábíyèsí Ooni Of Ife táwọn àti gọ́vnà Adeleke tí wọ́n jọ ń gbọ́wọ́ tí ò tiẹ̀ wá sí respect forí adé mọ́, tó jẹ́ pé even nǹkan gbà míì a máa ń rí kábíyèsí Ooni Of Ife tó jẹ́ pé àwọn ganan máa ń nawọ́ sáwọn èèyàn. Èyí gan ò fún àwọn èèyàn ní opportunity láti respect wọn mọ́. Àwọn kábíyèsí wọn máa ń dọ̀bálẹ̀ fún wọn ní ibi tí wọ́n bá ti dọ̀bálẹ̀ fún wọn, àwọn èèyàn á tremble níwájú wọn. People would stand with trembling and some fear. Pẹ̀lú trembling and fear gan ni gọ́vnà Sanwó-Olú fi dúró. Ẹ wo ibi tí gọ́vnà Sanwó-Olú ti dúró títí gọ́vnà Sanwó-Olú kúrò ní ọ́fíìsì wọn. Wọ́n tún dúró. Ṣé ẹ rí kí gọ́vnà Sanwó-Olú bọ ọba Benin lọ́wọ́? No, kò ń ṣe pé ọba Benin náà kò ń ṣe pé wọn wà international, kò ń ṣe pé wọn wà westernized, kò ń ṣe pé wọn wà civilized, but it's about culture, heritage. Welcome to Digging Nigeria. Remember to like, share and follow us. Wo ọ̀wọ̀ tí gọ́vnà Sanwó-Olú tó fún kábíyèsí yẹn nígbà tí wọ́n tún wọnú ọ́fíìsì, nígbà tí wọ́n kí ọba tó pẹ́ ẹ rí pé gọ́vnà Sanwó-Olú wọ́n dìde dúró ni, tán dúró wọ́n tún káwọ́ sẹ́yìn. Ẹ wo bí gọ́vnà ṣe káwọ́ sẹ́yìn. Respect wo ló tó yẹn? Ọba mélòó nú ọba Yorùbá ni gọ́vnà lè káwọ́ sẹ́yìn nítorí ẹ̀ tán bá ń fún lọ́wọ́ báyẹn, nígbà tó jẹ́ pé gbogbo ìgbà là ń ráwọn kábíyèsí ní patí lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi. So gbogbo bọ́n yẹn máa ń kí wọn kíní kan kìnà kábíyèsí o, olórí kíní kan kìnì kan kìnì kan. Àwọn èèyàn wọ́n ti kò jọ wọn àwọn èèyàn lójúmọ́, every time náà ń gbọ́. So ìgbà míì gan bíi noise ló ṣe rí ní etí àwọn èèyàn. So ṣàpọ́nlé wà fáwọn ọba mọ́, ìjápọ́nlé ṣe wà. Ẹ rántí nǹkan tó ṣẹlẹ̀ tí bàbá Ọbásanjọ́ tó yẹ̀yẹ́ àwọn kábíyèsí gbà yẹn. You cannot blame bàbá Ọbásanjọ́. Yes, you can't. Reason ni pé àwọn ọba fúnra wọn, ṣé bàbá yẹn sọ wípé nínú yàrá wọ́n ń dọ̀bálẹ̀ fáwọn. So níta wọ́n wá expect pé wọ́n máa rọ́wọ́ kan gbà. Wọ́n lè rọ́wọ́ kankan gbà. Àwọn gan ló yẹ kán dìde lóòótọ́, because a lot of them they benefit from the politicians. We are not even saying you cannot benefit from them, but there are boundaries. Orí adé gbọ́dọ̀ wà respect, and ẹni tó bá dẹ̀ fẹ́ kán respect òun kò ní jẹ dodo níbi àìṣòdodo. Àwọn owó kan wà téèyàn ò gbọ́dọ̀ gbà téèyàn bá need respect. Bẹ́ẹ̀ ni. So gbogbo ká máa káàkiri patí, ká máa ṣe yàlà yòlò unnecessary, àtàwọn tó yẹ kó bọ̀ wá lọ́wọ́ àtàwọn tí ò yẹ kó bọ̀ yín lọ́wọ́, gbogbo wọn náà bọ̀ yín lọ́wọ́. Òun ló fà á tí ò ṣe sí regard fún àwọn kábíyèsí. And this is a big lesson. Ó yẹ káwọn kábíyèsí wa ńlẹ̀ Yorùbá kí wọ́n learn. Kò sí ọba kékeré, kò sọ́ba ńlá. Ọba Ooni Of Ife first class ọba ni wọ́n jẹ́ nílẹ̀ Yorùbá. Ọba Benin náà first class ọba ni. So why tó yẹ jẹ́ pé we cannot give regard táwọn politicians, àwọn gómìnà tó wọ́n lè fún àwọn Ọọ̀ni, irú àwọn Ooni Of Ife, àwọn kábíyèsí wa ní ọ̀wọ̀ tí wọ́n fún irú ọba Benin? It is really serious. It's a serious issue. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń dùn àwọn ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni. Ẹ tún wo ibi tí ọba Benin ti sọ̀rọ̀. Bí ọba Benin ṣe sọ̀rọ̀, tọ́ba Benin sọ̀rọ̀, ẹ̀rí táwọn èèyàn rẹ́rìn. It has a meaning. It has a big meaning. Ẹ̀yin náà ẹ gbọ́ bẹ́ẹ̀. Well, check out the records. Maybe not all over Lagos as we know it now, but certain area in Lagos, maybe the nucleus of Lagos was founded by ancestors. The Oba of Lagos will say so. I'm sure you know that he will always emphasize that he comes from Benin. Everybody knows. But the source of Lagos is Benin.
whether Ooni of Ife here he likes it or not. Normally I don't expect that, but bá ti ṣe kárí ara wa ni bí àwọn kábíyèsí wa mọ́ ti ṣe kárí ara wọn orí adégun ò tiẹ̀ wá ní ìtó àwọn normal people mọ́. Ẹ̀yin náà tẹ́ bá wò dáadáa ọjọ́ wo la ti rí ọba Benin tán káàkiri báyìí ṣe bẹ́ẹ̀ rí báwọn kábíyèsí wa bọ́n ṣe máa ń káàkiri mo yẹ sọ lẹ́ǹkan. Anyway ọba Benin sọ̀rọ̀ kan tí mo dẹ̀ mọ̀ pé ó ti ń jàràn rẹ̀ ṣùgbọ́n inú mi dùn fún Balógun of Èkó tán dá wọn lóhùn tán farabalẹ̀ dá wọn lóhùn tọwọ́tọwọ́, and that is one of those ways láti fún ara wa ní regard. Nígbà tí ọba Benin sọ pé àwọn Benin ló found Èkó, Balógun of Èkó dá wọn lóhùn pẹ̀lú fact tí wọ́n rí ní history. Ẹ jágbọ́. Point of correction, sir. Lagos was never founded by the Benin. Lagos was never founded by the Benin. I'm glad that you said some part of Lagos, not all or the entire Lagos. Yes, you are right. Your ancestors settled on a small island that was called Eko then, before the creation of Lagos. And on this very island, they never created it. The island has been there before the arrival of your ancestors. Your ancestors only came and forcefully imposed a taxation system on transit with the traders on the land called Igoro, Idu Igoro, wherever that means in Benin, I do not know. But there has been other tribes on the island before the creation of Lagos. Even before the creation of Eko, we have the Aworis, we have the Isheri, we have the Olofi. So many tribes has been on Lagos, or the modern Lagos now, before the creation of Lagos State. So if we want to talk about your ancestors, they are limited to a particular community on the island, which is now Lagos Island, and it's called Isale Eko. And that Isale Eko, if you want to allude to the assertion of the Oba of Lagos, Oba Rilwan Aremu Akiolu, that said that his ancestors was traced to the Benin. Yes, the man was right. If you want to talk about the Ashipas, the Ologukuteres, the Ados, the Erelukuti, they are limited to Isaleko, not Lagos in general. And that is where they have all their compounds. And it's called Isaleko. So I will urge you, sir, to revisit Lagos and take a tour into the place that your ancestors settled, which is called Isaleko, not Lagos. But the question is, ta ló l'Èkó? Ẹ̀yin èèyàn kí lẹ rò nípa gbogbo ìta sọ̀kalẹ̀ yìí? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching.